Ẹ̀yin èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹ wà? Gbogbo lé ń kọ́. Ẹ kú ọjọ́ èní. Ọjọ́ ayọ̀ ló máa jẹ́ fún èmi àti yín. Happy Wednesday to you all. Èní ni 10th of November 2025. Mo kí gbogbo ẹ̀yin subscribers o. Ẹ kú ìfẹ́ tí ẹ ní sí wa lánàá. Mo sọ̀rọ̀ nípa nǹkan tó ń ṣẹlẹ̀ tí bàbá Erin ńlá sọ, but mo kọ́kọ́ kí gbogbo ẹ̀yin tí ó ń ṣe ọjọ́ ìbí lẹ́ni 10th of December. Ẹ kú ọdún, ẹ kú ìyèdún, ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé, ìdùnnú, ayọ̀, àlàáfíà ni ẹ máa fi ṣe ọjọ́ ìbí yín. Ní agbára Ọlọ́run, ẹ̀mí gígùn, àlàáfíà, ìfọ̀kànbalẹ̀ lẹ fi máa ṣe. Wọ́n ní bàbá Erin ńlá, ṣẹ̀mẹ̀pá ti mú gist woman èyìnbó yìí wá. Ipe Express Mandela, ipe bàbá Erin ńlá wọ́n fẹ́ as ìyàwó. So nǹkan tí kò yé mi ni wípé ìyàwó mélòó ni bàbá Erin ńlá ní nísìn. Torí ńgbà tí wọ́n sọ̀rọ̀ wọ́n ní ìyàwó méje ni àwọn ní. So ìyàwó mélòó ni wọ́n ní nísìn? Tá bá ka Express Mandela yìí, tá bá kà mọ́ gbogbo àwọn ìyàwó wọn. Ṣùgbọ́n nǹkan tèmi gbọ́ òun ni wípé wọ́n ti fẹ́ woman yìí torí ní ọjọ́ anniversary wọn ó wá. Èyí náà rí bí ó ṣe ń rìn majestically bí olórí nínú ààfin bàbá Erin ńlá. Ọjọ́ 10 years anniversary bàbá Erin ńlá lẹ́rí tó wọ aṣọ tó wọ̀ yẹn. Lẹ́rí tó wọ inú ààfin bàbá Erin ńlá tó wà ń bẹ̀. Wọ́n jọ wà ń bẹ̀ ni. Nǹkan tí ó rí lè kan èmi òun ni ti queen wa. Kò sí nǹkan míì tó kàn mí nínú ààfin yẹn ju ọ̀rọ̀ queen wa lọ. Ṣùgbọ́n a gbọ́ wípé bàbá Erin ńlá wọ́n ti fẹ́ Express Mandela yìí, wọ́n ní wọ́n ti fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó. Lẹ́yìn yẹn a gbọ́ wípé wọ́n lọ bẹ Queen Naomi pẹ̀lú ọ̀rọ̀ tí wọ́n sọ. Ẹ mọ ọ̀rọ̀ tí mo play pé wọ́n sọ pé lẹ́yìn ìgbà tí ìyàwó àwọn ti lọ, Ọlọ́run pèsè ìyàwó méje fáwọn. Wọ́n ní wọ́n lọ bẹ̀ wọ́n pé kì í ṣàwọn làwọn ń bá wí. Nǹkan tí a gbọ́ nìyẹn, ẹ̀yin èèyàn lé. Ṣùgbọ́n gbogbo àwọn ìyàwó tí bàbá Erin ńlá ń kó jọ yìí, ṣé wọ́n really ní happiness nínú gbogbo wọn? Ṣé wọ́n really ní ayọ̀? Ṣé wọ́n really ní happiness? Wọ́n ò ní. Ìtorí ẹ̀ wọ́n fi ní nítorí ìtẹ́ ni àwọn fi fẹ́ gbogbo àwọn obìnrin táwọn fẹ́ yìí lẹ́yọ kọ̀ọ̀kan. A gbọ́ wípé bàbá Erin ńlá wọ́n lọ sí Royal Mansion. Ẹ má get me right o. Mi ò ní bàbá Erin náà ń ṣe ọkùnrin tó dáa o sí àwọn ọmọ wọn. Torí gbogbo wa náà la rí bí wọ́n ṣe ṣe àdúrà fún Tádéníkáwò. Ṣùgbọ́n nítorí ewu tó wà nínú ààfin, wọ́n ní wọ́n ń gbé queen wa pamọ́. Nǹkan tí a gbọ́ nìyẹn. Wọ́n ní wọ́n ń gbé wọn pamọ́. Wípé nítorí àwọn sísí wa gbogbo yìí, wípé nǹkan tí ó wà nínú wọn sí queen wa kì í ṣe kékeré, especially àǹtí wa tá máa ń sọ̀rọ̀ ẹ̀ ní gbogbo ìgbà yìí. Ṣùgbọ́n wọ́n ní queen wa, wọ́n ní wọ́n lè wá sí inú ààfin o ní ìgbàkúgbà tí wọ́n bá fẹ́ wá sí inú ààfin. Nítorí ẹ̀yin náà mọ̀ pé a mú gist ibi tí wọ́n ṣe fún queen wa, a mú wá fún yín tí wọ́n máa dé sí. Lẹ́yìn yẹn ni a gbọ́ wípé àǹtí wa àtàkì Adétutù nínú ààfin. Wípé ṣe bó lóun ò fẹ́ bàbá Erin ńlá mọ́ ni, kí ló wá ṣe nínú ààfin. Gbogbo àwọn obìnrin yìí wọ́n ti pọ̀ jù. Tó ń wá, tó ń lọ, tó ń wá, tó ń lọ. Ìtorí ẹ̀ ni ẹ fi rí pé queen wa wọ́n yẹra wọn pátápátá. Ẹ fi rí pé queen wa yẹra wọn pátápátá torí wọn ò fẹ́ kí ojú wọn máa rí ìríkúrì. Ìríkúrì yìí ó ti pọ̀ jù. Ó ti pọ̀ jù nínú ààfin bàbá Erin ńlá. Oríṣiríṣi obìnrin ló ń wọlé ló ń jáde, ló ń wọlé ló ń jáde.
ṣùgbọ́n gbogbo àwọn nǹkan báyìí ó bá àwọn àǹtí wa gbogbo ẹ̀ lára mu nítorí wípé nǹkan tó fẹ́ ni mo rí èèyàn kan tó ń kọ́mẹ̀ǹtì pé ẹ ṣe bí bàbá wèrè ńlá ń bọ́mọ ẹ̀ ṣeré ní bàbá wèrè ńlá ò bọ́mọ wọn ṣeré ẹ má gẹ̀ẹ́tì wa wrong ní wọn ò bọ́mọ wọn ṣeré ṣùgbọ́n obìnrin wo ló fẹ́ máa rí gbogbo àwọn nǹkan báyìí tínú ẹ̀ dẹ̀ máa dùn obìnrin méje nínú ààfin lẹ́yìn àwọn tó wà nínú ààfin èyìnbó ṣì ń wá náà express ń wá sínú ibẹ̀ gẹ́gẹ́ bí ìyàwó obìnrin wo ló fẹ́ máa rí gbogbo àwọn nǹkan báyìí tínú ẹ̀ máa dùn ẹ má jẹ́ ká tanra wa nà so ibi tí queen wa wà yẹn ó bẹ́tà kán rọra wà ń bẹ̀ wọ́n bá fi wá sínú àfitọ́ dé síbi tí bàbá wẹ̀rin ńlá ṣe fún wọn kì í ṣe kán máa gbénu bẹ̀ téèyàn bá ń gbé irú bẹ̀ yẹn pẹ̀lú gbogbo àwọn obìnrin gbogbo tí wọ́n kó jọ síbẹ̀ kí làmọ̀ tán lè ṣe fún wọn so kò séèyàn kankan tó ń sọ nǹkan tí ó fẹ́ da wàhálà sílẹ̀ nǹkan tá a gbọ́ là ń sọ fún yín ìdùnnú wa ò ní pé kí ọlọ́run kó fi ọkàn queen wa balẹ̀ ìdùnnú wa nìyẹn pé kọ́lọ́run fi wọ́n lọ́kàn balẹ̀ kí ọlọ́run gbọ́ àdúrà wọn kí wọ́n dẹ̀ jèrè gbogbo wàhálà wọn kó má jà sásán àdúrà wa nìyẹn ṣùgbọ́n wọ́n ní bàbá wẹ̀rin ńlá lọ bẹ̀ wọ́n pé kán má bínú ipá wọn kọ́ làwọn ń bá wí ipá wọn kan sọ ọ̀rọ̀ tí wọ́n ní pẹ̀lú experience táwọn ní tó ṣẹlẹ̀ ṣó ti yé yín nǹkan tí a gbọ́ nìyẹn mo ní kí n wá fún yín ní update ni nítorí pé dìbò ìbọn ṣe sọ yẹn ẹ rí pé àwọn sisi wa gbogbo ẹ̀ wọ́n rẹ́rìn wọ́n dẹ̀ ti fọkàn sí pé queen wa ni wọ́n ń bá wí ṣó ti yé yín ṣùgbọ́n ìyàwó tó lọ yẹn tán lé wọn force àwọn fẹ́ yẹn kò yé èmi mi ní parọ́ fún yín ìyàwó tó lọ tí wọ́n ní wọ́n force àwọn fẹ́ ṣé Wúrọ̀ọ́lá la fẹ́ pè ní tí wọ́n ní wọ́n force àwọn fẹ́ wọ́n dẹ̀ ní lẹ́yìn ìyàwó yẹn àwọn fẹ́yàwó méje a dẹ̀ ti rí i pé express náà ti di ìyàwó wọn so ìyàwó méje ni wọ́n pè wọ́n nà wọn ò sọ pé mẹ́jọ wọ́n ní méje so ìgbà tó dẹ̀ ti lọ bẹ̀ wọ́n kò sí nǹkan tá a lè sọ ẹ mọ̀ pé ọ̀rọ̀ ọkọ àti ìyàwó ojú olúwa ló lè tó bóyá queen wa ti gba kámú pé àwọn máa tọ́jú ọmọ àwọn èyí tó yẹ pé wọ́n ń ṣe tẹ́lẹ̀ pé káwọn ṣáà jókòó síbi tọ́kọ àwọn fẹ́ àwọn sí káwọn dẹ̀ máa tọ́jú ọmọ àwọn ọlọ́run á múnú wọn dùn ọlọ́run á dẹ̀ ṣọ̀nà wọn ní rere gbogbo nǹkan tó bá dẹ̀ ń gbàdúrà fún ó máa jẹ́ ìtẹ́wọ́gbà níwájú ọlọ́run ló mọ èrò ọkàn wọn yẹn tó yẹ pé wọ́n ń bọ́ lọ́n sọ lójoojúmọ́ àti ẹ̀dùn ọkàn wọn ọlọ́run á gbàdúrà wọn mi ò ní sọ jù yẹn lọ ṣùgbọ́n ìjọ nítorí ọlọ́run nǹkan tí a gbọ́ ni mi ò rí a gbọ́ ni èyí tí mo gbọ́ òun ni ọ̀rọ̀ tí bàbá wẹ̀rin ńlá sọ mo dẹ̀ play ẹ̀ fún yín pé nǹkan tá a gbọ́ tán sọ ni so a dẹ̀ rí i pé èyìnbó wá sínú ààfin ìyẹn express ó ń rìn majestically bí olórí tẹ bá lọ sórí social media kan tẹ bá type seventh wife ló máa gbé jáde bẹ́ẹ̀ ni nǹkan tó máa gbé jáde fún yín nìyẹn ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa o àánú ọlọ́run ò ní fi wá sílẹ̀ o ẹ follow mi lórí Oore-Ọ̀fẹ́ Gist TV ibẹ̀ láti máa ṣe prize giveaway wa ní December 15 ẹ̀yin èèyàn létí ẹ bá ti subscribe sórí channel ẹ subscribe so that ká máa fún yín ní update lórí Royal Gist Mashola ní orúkọ mi kò yí padà sọ̀rọ̀ nípa Royal Gist á sọ Yorùbá ní orí channel yìí torí pé àfẹ́gbàgbé àṣà àti èdè wọ ọlọ́run á ràn gbogbo wa lọ́wọ́ please share this video like and subscribe God bless you all Mashola Gist TV love you all.